Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, adúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà. Adúpẹ́ ẹ̀yin tí ẹ pè wá, ẹ̀yin tí ẹ yàn wá, ẹ̀yin tí ẹ ṣe wá lógo. Ẹ kò béèrè lọ́wọ́ òbí àbí lọ́wọ́ ẹ̀gbọ́n, lọ́wọ́ àbúrò àbí lọ́wọ́ ọ̀rẹ́, lọ́wọ́ ọ̀tá. Ẹ kò gbàṣẹ lọ́wọ́ wọn kí ẹ̀yin Olúwa tó pè wá, kí ẹ tó yàn wá. Nítorí pé wọ́n lè sọ fún wa pé a ò ní ohun àmúyẹ, ṣùgbọ́n ẹ̀yin Olúwa fi àánú yín yàn wá. Ẹ sì jẹ́ kí ojúrere yín kó darapọ̀ mọ́ wa. Oore ọ̀fẹ́ yín sì gbé wa ró. Ọlọ́run á fi ògo àti ìyìn forúkọ yín. Ọ̀rọ̀ náà tá a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa náà ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí ohun tí àgbéyẹ̀wò lè ní sọ wípé èní ọjọ́bọ̀ ọjọ́ karùndínlógún oṣù kejì. Ìdí tí Ọlọ́run fi yàn á mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkejìlá. Mátíù orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkejìlá. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀, ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ òun ni a ó gbéga. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ẹ ṣáà wo ìpè yín ará, bí ó ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ènìyàn nípa ti ara, kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá ni a pè, ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé yìí láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn tí ó ní agbára, àti ohun ayé tí kò níyì àti àwọn ohun tí a kẹ́gàn ni Ọlọ́run ti yàn, àní àwọn ohun tí kò sí, láti sọ àwọn ohun tí ó wà di asán, kí ó má ṣe sí ẹ̀gàn ará tí yóò ṣògo níwájú rẹ̀, kí ó má ṣe sí ẹlẹ́ran ara tí yóò ṣògo níwájú rẹ̀, kí ó má ṣe sí ẹlẹ́ran ara tí yóò ṣògo níwájú rẹ̀. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye yẹn fún wa ní ẹni ọjọ́bọ̀. Tí Olúwa bá pè ọ́ fún iṣẹ́ kan, ó lè máa rò pé kí ló dé tó fi jẹ́ èmi ló yàn láàrin gbogbo ẹni tí ń bẹ ní inú ayé láti ṣiṣẹ́ yìí. Kò burú. Orin Dáfídì orí ìkarùndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkẹta wípé Ọlọ́run ṣe ohunkóhun tí ó wù ú. Gbà mí gbọ́ ní tòótọ́. Ó ṣe ìpinnu yẹn láti lò ọ́ fún iṣẹ́ rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá ni o. Ó yàn ọ́ kí ó tó sọ pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹrin wípé àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́. Nígbà tí mo bá rí àwọn ènìyàn tí wọ́n ń ṣe àníyàn nípa ọ̀la wọn, màá sọ fún wọn pé farabalẹ̀. Ṣé o rò pé Ọlọ́run ò mọ ohun tí ó ń ṣe ni? Ṣé o rò pé ó kàn jókòó ní ọ̀run lásán ni? Ṣé o rò pé ó ń fi ọwọ́ họrí lọ́run lásán ni? Ó sì béèrè fún ìmọ̀ràn. O rò pé ó ń fọwọ́ orí lọ́run lásán ni? Ó sì ń béèrè fún ìmọ̀ràn ohun tí ó kàn láti ṣe. Ṣé o rò bẹ́ẹ̀ ni? Ọlọ́run ti yanjú ọ̀la rẹ kí ó tó dá ọ sínú ayé. Ìdí nìyí tí mi ò fi mí kàn àti ṣètò ọlá mi àti ṣètò ọlá tèmi kí a tó bí mi. Ìdí nìyí ni ó fi yẹ kí o rẹ ara rẹ sílẹ̀, nítorí ìwọ kò lè yan ara rẹ o. Ìwọ kọ́ ló yan ara rẹ. Ọlọ́run ni ó yàn ọ́. A kò yàn ọ́ nítorí o kàwé tàbí nítorí o mòye. Bẹ́ẹ̀ kọ́ ni o. Ọ̀rọ̀ Ọlọ́run wí rárá o. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n wípé Ọlọ́run yan àwọn ohun wèrè àìlera àti àwọn ohun tí kò sí. Tí Ọlọ́run bá yàn ọ́, ó túmọ̀ sí pé nípa òṣùwọ̀n ẹ̀dá wèrè ni ọ́. O jẹ́ aláìlera àti ohun tí kò ní nípa ìmòye ènìyàn. Kódà bí o bá jẹ́ pé o gbọ́n ní ti ìgbéléwò àwọn ènìyàn, ní kété tí o bá ti jọ̀wọ́ gbogbo rẹ̀ fún Ọlọ́run, tí o sì bẹ̀rẹ̀ sí ní gbé e gẹ́gẹ́ bí ìlànà rẹ̀, ìlànà Ọlọ́run nìkan ṣoṣo, ayé yóò bẹ̀rẹ̀ sí ní rí ọ bí wèrè ènìyàn. Nítorí náà, má ṣe gbéraga nípa àwọn àṣeyọrí rẹ. Nebukadnesari gbìyànjú rẹ̀, ó sì bá ara rẹ̀ nínú igbó títí ọjọ́ ayé rẹ̀ gbogbo. O gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwé orin Dáfídì orí ìkẹrìnlélọ́gbọ̀n orí ẹsẹ̀ ìkíní.
èmi ò máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo, ìyìn rẹ̀ yóò sì máa wà ní ẹnu mi títí láéláé. Dáfídì mọ ohun tí ó ṣe pàtàkì tí ó ń sọ nípa rẹ̀ yìí o. Ọlọ́run yàn án láti jẹ ọba Ísírẹ́lì, kódà nígbà tó jẹ́ pé àwọn ẹbí rẹ̀ kò tilẹ̀ lè dìbò fún. Tí ó bá gbé igbá ìbò, mo gbàgbọ́ pé nísinsìnyí Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀ nípa èyí, nítorí bí ó ṣe fẹ́ mú ọ gòkè sí ìwí o. Tí o bá tẹ́tí tí o sì rẹ ara rẹ sílẹ̀ o, nígbà náà ni yóò gbé ọ ga lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n bí o bá kọ̀ láti rẹ ara rẹ sílẹ̀, nígbà náà ni yóò rẹ ọ sílẹ̀ o. Ìwé Mátíù orí 13 ẹsẹ̀ 12. Jẹ́ kí ìgbéraga pòórá kúrò nínú ayé rẹ pátápátá. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: yẹ ara rẹ wò ní tòótọ́. Ǹjẹ́ ìgbéraga ṣì lúgọ níbi ọkàn rẹ bí? Mú un kúrò lónìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìgbéraga ni ìgbérasánlẹ̀? Ibikíbi tí ìgbéraga bá wà nínú ayé wa, ẹ jẹ́ ká mú kúrò kí Ọlọ́run kó lè lò wá. Olúwabùkọ́lá Ayakó ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.